àbírú kí wàá lélẹ́yìí ọmọdébìnrin yìí sì fún ọkọ àfẹ́sọ́nà rẹ̀ tẹ́lẹ̀ àtàwọn 4 míì ní májèlé jẹ. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti fi arábìnrin ẹni ọdún 16 kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Aisha Sulaiman sí gbàgà. arábìnrin ọ̀hún ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fi májèlé sí oúnjẹ àfẹ́sọ́nà rẹ̀ tẹ́lẹ̀ rí Emmanuel àtàwọn ọ̀rẹ́ rẹ̀ 4 míì. ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní agbègbè Afasio tó wà níjọba ìbílẹ̀ Esako West ní ìpínlẹ̀ Edo lọ́jọ́ 26 inú oṣù kẹwàá ọdún 2024 tá a wà yìí, nígbà tí bàbá Emmanuel arákùnrin Elogi Ezekiel dé ilégbèé ọmọ rẹ̀ ní nǹkan bíi aago 6 ìdájí lọ́jọ́ náà lórí òkú àwọn ènìyàn wọ̀nyí nínú ilé ọ̀hún. bàbá náà ló ṣalábàápàdé òkú ọ̀kan lára àwọn ọ̀rẹ́ ọmọ rẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nurudeen lọ́dẹ̀dẹ̀. nígbà tí yóò fi wọ inú ilé ló bá òkú ọmọ rẹ̀ Emmanuel ẹni ọdún 19 àti àfẹ́sọ́nà rẹ̀ Ada Samuel ẹni ọdún 16 lórí ibùsùn nínú yàrá. àwọn ọ̀rẹ́ Emmanuel méjì tó kù tí àwọn jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò Samuel àti Jeffrey ni wọ́n rí òkú wọn ní yàrá ìgbàlejò. àwọn tó jẹ́ ará àdúgbò ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé pepper soup aláta yẹ́rìyẹ́rì tí arábìnrin Aisha gbé wá ní àwọn márààrún jẹ. wọ́n fi ìròyìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí lásìkò ìgbà tí àwọn ọ̀dọ́ kan ládùúgbò ń gbìyànjú láti ṣekú pa arábìnrin Aisha ọ̀hún tí wọ́n fẹ́ ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn. alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá SP Moses Yamu sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn ọlọ́pàá lọ láti gba arábìnrin ọ̀hún lẹ̀ tí àwọn sì gbé arábìnrin náà wá sí àgọ́ àwọn. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti taari sí ẹ̀ka tó ń ṣe ìwádìí ìwà ọ̀daràn fún ìwádìí tó péye. ní kété tí ìwádìí bá ti parí wọ́n máa fi ojú arábìnrin náà ba